Mr. Adisa Mr. Adisa má bínú ẹni tó lọ. Muslim ní Bẹ́ẹ̀ ni ẹ̀yin náà dẹ̀ sọ pé ẹ̀yin náà ti ń question àwọn nǹkan kan tó wà nínú kinní yẹn ṣé ẹ wá tí rí ìdáhùn fáwọn nǹkan tẹ̀ ń question. wọ́n sì ń gbá research lọ. ṣe mọ̀ pé wọ́n ní kéèyàn wájú ohun gbogbo kó dẹ̀ di Ok, tó ń ṣe ẹ jẹ́ kémi àti ń ṣe báyìí ẹ jẹ́ kémi àti ń ṣe báyìí ká má lu mi ìfẹ́ ká lo champion mi ìfẹ́ ká lo ìwé bóyá Quran àbí nǹkan kan ká kàn jọ fojú wo ká jọ fojú inú wo ṣe get ẹ mọ̀ pa lọ́pọlọ Ọlọ́run fún wa lọ́pọlọ ẹ ká wá jọ wò báyìí ẹ ká bira wa ṣé Ọlọ́run lè ṣàbòsí. Ọlọ́run ò lè ṣàbòsí torí Ọlọ́run tó dá gbogbo ayé ó yàtọ̀ sí báwọn èèyàn ṣe ń rò ṣá báwọn èèyàn ṣe ń pè. ṣe bọ́lọ́run tó ṣe ti tòjò tó ń rọ̀ òun náà ló ṣe ti ìrì tí ó ń sẹ̀ náà. Bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ wàá mọ̀ pé kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún. Tààrà ẹni tọ́lọ́run kò sẹ́ni tọ́lọ́run ṣe fàbẹ́ni tó bá ní tòun ò tó. ẹ ṣe àti ẹ ń gẹ́ẹ̀tì mi báyìí tó túmọ̀ sí pé oníkálukú ló ní tiẹ̀. ẹ jẹ́ kí n tún wá bí yín báyìí Ọlọ́run tẹ̀yìn irú tó dá wa sáyé ǹjọ́ nẹ́sìn. Ọlọ́run tó dá wa sáyé tó dá wa bó ṣe dá wa tá a wà jẹ́ Yorùbá tó dá àwọn Chinese tó dá àwọn Indian tó dá àwọn South Korea tó dá everybody káàkiri sórí ilẹ̀ wọn oníkálukú ní tiẹ̀ ǹjẹ́ Ọlọ́run yẹn nẹ́sìn. Ọlọ́run kò to me ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan pé gbogbo kinní náà ó ń jẹ́ kí kálukú máa ronú. Mr. Adisa ẹ̀sìn yẹn Ọlọ́run mo lè sọ pé ó ní. Mr. Adisa ṣe sùúrù ẹ kí n náà pé ẹ mọ̀ pé mo bí yín lẹ́ẹ̀kan mo ní ṣọ́lọ́run ṣó lè ṣàbòsí ẹ ní Ọlọ́run ò lè ṣàbòsí nígbà tẹ́ ti mọ̀ pé Ọlọ́run ò lè ṣàbòsí ẹ dẹ̀ mọ̀ pé kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún àfẹ́ni tó bá ní tòun ò tó mo tún wá bí yín nígbà tẹ́ ti mọ̀ pé Ọlọ́run ò lè ṣàbòsí mo tún wá bí yín ẹ má fìfẹ́ inú sọ̀rọ̀ ìbéèrè mi ni pé ṣọ́lọ́run nẹ́sìn. Ó dà mo lu Ọlọ́run ní ẹ̀sìn lọ́nà tí a lè gbà 15. ẹ̀sìn wo ni Ọlọ́run wá ní. To me tí mo bá wá di tèmi dé ni pé gbogbo ẹ̀sìn tó wà láyé tí gbogbo àwọn èèyàn ń pè àti mùsùlùmí ni àti kìrìsìtẹ́nì ni àti ìṣẹ̀ṣe ni fúnra wa la ṣe kí ni la mú ohun ẹ̀sìn yẹn wá. Ẹ̀sìn tó Ọlọ́run fún ẹ mọ́ tó ní ó wà láàrin òun àti nígbà tí a bá pàdé ẹ̀ gan-an tá a rí tó bá jẹ́ pé lóòótọ́ ó ní àsìkò tọ́lọ́run sọ pé a máa pàdé ẹ̀ tó bá wà lóòótọ́ Mr. Adisa ìtumọ̀ nǹkan tẹ́ ẹ sọ yìí náà ni wípé Ọlọ́run ò nẹ́sìn náà ẹ ní àwọn ẹ̀sìn yẹn àwọn èèyàn kan ni ó create ẹ̀. ẹ má bínú ṣebẹ́yìn gbà pé ṣebẹ́ṣẹ́ àgbàpọ̀ Ọlọ́run wà. èdè tá a sọ pé Ọlọ́run ìṣebí èdè Yorùbá ni ṣebí nǹkan kan ló wà tí àwọn kan ló wà tí wọ́n fi wá mọ Ọlọ́run tó sọ fún wa pé nǹkan kan wà Ọlọ́run Olódùmarè òrìṣà òkè o ibà àwọn kan ló sọ fún wa ṣé àwọn tó sọ fún wa yìí ṣé wọn ò fún wa ní ìlànà wípé tí nǹkan bá dojúrú ẹ pé ẹ bọ́lọ́run sọ̀rọ̀ báyìí báyìí ó máa dá yín lóhùn ṣé kò wọ́n fún wa ni. Ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí mi ṣe mọ̀ bí mi ṣe fáńdísì tèmi pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. lẹ́yìn ò ṣe Yorùbá yìí. Yorùbá lèmi ọmọ Ọ̀yọ́ gan ni mí. So ìgbà tí bẹ́ẹ̀ ń ṣe findings ló yẹ kí n máa wò. ẹ mọ̀ pé gbogbo nǹkan bọ́lọ̀ ṣe wá nìkan tiwa náà. ẹ̀yin kọ̀ọ̀kan lè sọ fún mi pé kí n gba kéńgì lè máa lò lọ bẹ́ẹ̀. So ní ìpìlẹ̀ tó dójú pé bóyá àwọn òòṣà ẹni àwọn tá à ń pè ní àwọn ẹni oríṣà dá nílẹ̀ Yorùbá kó tó di pé wọ́n ń dé
ó ní nǹkan tí ìran Yorùbá fi ń pe Ọlọ́run ẹ̀ tá fi mọ̀ pé Olódùmarè ni. ṣe mọ̀ kí ni àwọn nǹkan náà bí a kẹ́ sọ fún mi. Ṣe Yorùbá ò ní ojúbọ kankan. Okay. Ìpè ojúbọ báyìí. Yorùbá ni pé kó jí kó gbójú sókè kó pe Olódùmarè. Okay. Tó bá ti pe Olódùmarè ní tí wọ́n mọ̀ jù kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Tí wọ́n ṣàmọ̀ wípé Ọlọ́run kan náà ló Ọlọ́run ọmọ pé ẹnìkan ń bẹ torí pé tàbá tú Olódùmarè náà ní sàmá ní odù. Ó ti ń yé mi ó ti ń yé mi sà. Ẹ̀yẹ́ kan ra máa lọ díẹ̀díẹ̀ ó ti ń yé mi báyìí. Àwọn ojúbọ tó wá wà nísìn ǹjẹ́ ti rí ojúbọ kankan wá sọ pé ojúbọ yìí ojúbọ Olódùmarè ni. Kò sí o. Kò sí. Àmọ́ ojúbọ Allah wà. Àbẹ́ mọ̀ pé Káàbà ṣe mọ̀ ojúbọ Allah ni. Ó máa wà ṣẹ́rí ẹ má bínú ṣẹ́rí ó máa wà. Èyí tó máa fi wà ní wípé níbo já sí wípé bí wọ́n mú wá ni. Wọ́n mú fèkì wá fún mi. Tó lè jẹ́ àwọn bàbá ńlá wa já sí pé wọ́n gbà á. Èmi àti kápẹ́tẹ̀ irú ẹ̀yìn sìn mi mọ ẹ̀sìn tẹ́ bìlọ́ǹgì sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí kó tó di pé ẹ wà níbi tẹ́ wà yìí. Bá a ṣe bá lọ́wọ́ wọn náà ni a ṣe ń ṣe. Ṣùgbọ́n lásìkò tá a wà yìí sìn àwọn oríṣiríṣi nǹkan tí ń ṣẹlẹ̀ tó ń jẹ́ kó ń dá wa padà sí pé ká ronú padà sí ibi tá a ti ń bọ̀ wá. Mr. Adisa ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ so that kí a máa gbára wa ní àsìkò. Ṣé ẹ rí àti sọ lẹ́ẹ̀kan èmi àti yín jọ fìdí ẹ̀ múlẹ̀ pé ó ti ní pé Ọlọ́run ò kì í ṣàbùsí kò sẹ́ni tó lọ́rùn ṣe fún oníkálukú ní tiẹ̀ ẹ̀yin náà sọ oníkálukú ní tiẹ̀. Now ẹ sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ ojúbọ nígbà àwọn èèyàn kan máa ń pe Olódùmarè. Mo dẹ̀ sọ̀rọ̀ níbi up till today náà kò síbì kan kò sí ojúbọ kan tán máa sọ pé ojúbọ yìí ojúbọ Olódùmarè kò sí. Àwọn ojúbọ tẹ́ ẹ̀ ń rí yẹn àwọn ẹni oríṣàdá ni àwọn tí Olódùmarè rán sí wa ni. So ìlànà tán filẹ̀ pé ká máa fi pe àwọn òun nìyẹn. Tán bá dẹ̀ ń pè wọ́n títí dè ní wọ́n ṣe ń dáhùn. Now tá bá bọ́ sí ti the other side tí wọ́n gbé wá ìyẹn ti àwọn Saudi a mọ̀ pé wọ́n gbé wá ni kò kí ń ṣe tiwa torí ẹ̀ ló fi jẹ́ pé wíwá tó wá ẹ̀ rí wípé èdè wọn lẹ gbọ́dọ̀ fi bá kinní yẹn sọ̀rọ̀ torí àwọn náà ní ẹ gbọ́dọ̀ kọjú sí ilé tí wọ́n kọ́ fún ojúbọ Allah yẹn ẹ gbọ́dọ̀ kọjú sí. Then mo wá fẹ́ bèrè kinní kan Mr. Adisa ǹjẹ́ ẹ mọ̀ wípé kí wọ́n tiẹ̀ wá tó bí Muhammadu rárá òun ni Káàbà yẹn ti wà tí wọ́n ti ń bọ àwọn nǹkan tí wọ́n ń bọ wọ́n ti ń sin àwọn nǹkan tó ń sìn bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀. ẹ ṣe káàrà máa lọ díẹ̀díẹ̀. Ǹjẹ́ ẹ mọ̀ wípé nígbà tí Muhammadu dé ṣe bọ́n sọ pé Muhammadu wá pa àwọn nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ ó wá parẹ́ àbí. Ǹjẹ́ ó pa àwọn nǹkan yẹn rẹ́ sà ǹjẹ́ ó parẹ́. àṣẹ bẹ́ẹ̀ ni ṣé. Ǹjẹ́ ó pa àwọn nǹkan yẹn rẹ́. Ẹ ṣe. ẹ kàn dá mi lóhùn mi fẹ́ kí ọ̀rọ̀ yẹn pọ̀. Ó pa àwọn òòṣà yẹn rẹ́. Ó parẹ́ lóríṣà lọ́dọ̀ wọn Ìgìdì àti ère ni wọ́n ní wọn lóríṣà ṣẹ́gẹ̀t. Nǹkan tí mo fẹ́ mọ̀ ni pé. ṣe dáadáa ẹ wá jẹ́ kí n sọ nǹkan kan fún yín ta ló ń gbé wọn wọlé. ṣe nǹkan méjì pọ̀ náà ẹ sọ fún wọn bá ti rẹ́dí kọ̀. ẹ má gbé wọn wọlé mọ́ for now. So ǹjẹ́ àwọn nǹkan tí wọ́n ń sìn òkúta wà ní nǹkan tí wọ́n ń sìn Mr. Adisa ṣé ẹ mọ̀. mi lè dáhùn ẹ̀. Ok tẹ́ bá lè dáhùn èmi á sọ fún yín òkúta Ajara Aswad yẹn ó wà ní nǹkan tí àwọn baba ńlá kú bàbá ànábì tí wọ́n ń sìn. In fact àdìtì sọ pé wọ́n máa ń sin òkúta
tán bá rí òkúta kan tó dáa jù kan lọ wọ́n máa ju previous one nù, wọ́n á mú new one. Òkúta yìí ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n ti gbé òkúta yẹn sí Káàbà ibi tán gbé sí yẹn tí wọ́n pọ́n lálẹ́ ní tí wọ́n ń tà wá fẹ́ kí ìsìláàmù tó bẹ̀rẹ̀ rárá. Tó bá jẹ́ pé Muhammadu wá pa nǹkan tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ wá parẹ́, kí ló dé tí kò wó Káàbà yẹn? Kí ló dé tí kò yọ òkúta yẹn kúrò? Ó ṣe jẹ́ pé bí wọ́n ṣe ń sin òkúta yẹn ń gbà yẹn tí wọ́n ń forí balẹ̀ fún, tí wọ́n dẹ̀ ń tà wá fún ẹ̀ lẹ́ẹ̀méje, wọ́n dẹ̀ ṣì ń ṣédè níyì, wọ́n dẹ̀ máa ń pa ẹran fún un ní ọdọọdún iléyá. Kí ló dé tí wọn ò change àwọn nǹkan yẹn? Wọ́n máa ń ṣàfà àti mọ́rú, àwọn máa ń lọ máa ń bọ̀, wọ́n máa ń gbààwẹ̀ kí Muhammadu tó dé. Gbogbo àwọn nǹkan yìí kí ló dé tí wọn ò change ẹ̀ tó bá jẹ́ pé nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ yẹn òun kọ́ ni wọ́n sì ń ṣe ń sìn. Mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ ni wọ́n sì ń ṣe. Saudi kan pawó tó wọ́n ti ń fi áàjì yẹn, pilgrimage yẹn, ó ti wà tipẹ́tipẹ́ kí Islam tó bẹ̀rẹ̀. Wọ́n kàn ń ṣe business ni. Mo wá fẹ́ kẹ́ ẹ mọ̀ tó pọ̀ ọmọ Yorùbá níyàn. Ṣé ẹ rí Islam? ms baba ẹ má bínú, mi ì dá ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu sá, ẹ jẹ́ má bínú torí tọ́lọ́run. Ṣé rí ọ̀rọ̀ tẹ́ sọ yìí, èmi jẹ́ nìkan tó máa ń fi àwọn kan yìí ṣe lecture fáwọn èèyàn nípa wípé tá a bá wo Saudi kánàbí tó dé, àwọn kankan bẹ́ẹ̀ tó ń ṣe tó já sí pé nígbà tánàbí dé kò parẹ́. Ẹ ti dárúkọ náà àwọn kan tí ò parẹ́, ẹ ti dárúkọ ẹ̀ nísìnyí. Àwọn kèfèrí ìgbà yẹn tí wọ́n gbógun tì, wọ́n máa ń tàwáàfù, kálukú wọn máa gbé òòṣà tó ń sìn wá sí ara Kaaba láti lè wá fi ṣàdúrà. Wọ́n máa ń lo aṣọ aṣọ ara mi tẹ́lẹ̀ tí wọ́n ń lò lé nìyẹn, òun náà máa fi ń pa kájà nígbà yẹn. So wọ́n ń lo gbogbo kinní yẹn nígbà yẹn. Ànábì dé. Òòṣà kan náà máa ń gbé wá síbẹ̀, òṣì gidi àti èrè àwa náà ní òòṣà. Ṣe mọ̀ pé ìran wọn tí wọ́n nìyẹn, táwọn gbà òòṣà nìyẹn, ìyẹn ṣì gidi tẹ́yìn wí yẹn, àwọn gbà òòṣà. Ṣe mọ̀ pé ẹ má correct wọn ṣe gidi ní kò ń ṣòòṣà. ms ẹ̀yin lẹ ń bá wọn sọ̀rọ̀ náà. ms Mr. Ajisa, torí ẹ̀ mo ṣe ń try láti correct yín. Mo lè fún yín ní sample ṣìgìdì yẹn. ẹ máa gbọ́ Mo ń bọ̀, ẹ ṣe sùúrù, ẹ jẹ́ kí n correct yín. Mo lè fún yín ní sample ṣìgìdì yẹn kí n gbé jáde. A ní alert, a ní àlùmísà. So ṣìgìdì àwọn nǹkan tí wọ́n ń jọ́sìn fún nìyẹn. Wọ́n máa to àwọn kinní yẹn káàkiri, wọ́n máa tò yíká Kaaba. But ẹ ṣe sùúrù sà, the chief of the idol tó jẹ́ olórí àwọn ṣìgìdì yẹn, orúkọ ẹ̀ nígbà yẹn ó ń jẹ́ Hubal. Nínú Kaaba lòun máa ń wà. Ó ní ọwọ́ ọ̀tún méjì. Symbol òun ni crescent, kíní òṣùpá àti ìràwọ̀. Ṣé ẹ rí àwọn nǹkan yẹn náà ni wọ́n sì ń ṣe? Wọ́n wá kó àwọn idols kéékèèké yẹn, Muhammad destroy yẹ. But the real chief idol tó jẹ́ Allah, Hubal yẹn náà ni Allah. Ó ní 2 right hands, ọwọ́ ọ̀tún méjì ló ní. Tẹ́ bá wo symbol Islam, ẹ rí i pé ìràwọ̀ yẹn náà ni crescent àti star, òṣùpá àti ìràwọ̀ ni. Òun náà ni symbol Hubal yẹn gbà yẹn. Ẹ̀yin náà ó yẹ kẹ́ ẹ bira yín kí ló dé tó symbol yẹn ló wà ní gbogbo orí mọ́sálásí káàkiri. These are questions tẹ́ ní láti béèrè. These are findings tẹ́yin fúnra yín ní láti ṣe. Mo dẹ̀ tún fẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan, ó lè jẹ́ nǹkan tó ti sọ fún wa láti kékeré, bọ̀ yín fúnra yín mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Allah kò kí ń ṣe Ọlọ́run tọ̀dọ̀ tiwa Olódùmarè o. Torí tá a bá fún yín ní ìwà mẹ́ta péré nínú Al-Qur'an tí Allah wù, ẹ̀yin fúnra ara yín máa mọ̀ wípé àfi tí ẹ ò bá fẹ́ sọ, ẹ máa mọ̀ wípé Ọlọ́run tòótọ́ kò lè wúrú wà yìí. Ṣé ẹ understand? Mo mọ̀ pé ẹ ti wà nú ẹ̀sìn yẹn, ó ti rí bákan lára yín, ẹ ti gbé ìgbàgbọ́ yín lé nǹkan tó ń pè ní believe nìyẹn.
orí tébù sìn kò ní sí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ sọ fún yín pé kẹ́ ẹ believe kẹ́ ẹ nígbàgbọ́ pé cup ó wà lórí tébù yẹn but ẹ̀ ń rí tébù yẹn fún ara yẹn rí pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ but pẹ̀lú believe yín wọ́n á ní kẹ́ ẹ believe pé cup wà ń bẹ̀ that is the belief system nǹkan tó ń jẹ́ ẹ̀sìn gan-an nìyẹn wọ́n mú wá to control your mind to control your sense so wọ́n á máa fi direct yín now wọ́n sọ fún yín wípé wọ́n sọ fún yín pé tẹ́ bá kú ẹ máa yọ ọ̀dọ̀ Ọlọ́run kan ọ̀dọ̀ Allah ẹ máa dájọ́ ẹ máa lọ sínú náà ẹ máa ṣe kíní kan irọ́ dẹ̀ ni tí n bá bí yín sìn as a parent tẹ́ bá ní kí ọmọ yín tẹ́ ẹ bí torí ọmọ Olódùmarè ni wá òun ló dá wa náà ó ṣe máa náà fẹ́ tún sun wá kò possible tọmọ yín bá ṣẹ̀yìn ẹni kò ṣe nǹkan kan kò wá ṣe nǹkan yẹn ṣé ẹ máa ní kọ́mọ yẹn ṣé ẹ máa lè fẹ́kùn pàjẹ́ ni Yorùbá máa ní àkín lọ́mọ burúkú fẹ́kùn pàjẹ́ ṣé ẹ máa lọ pa ọmọ yẹn ni ẹ ò lè ṣe Ọlọ́run tó dá wa ó ti mọ nǹkan tá a fẹ́ wá jẹ́ náà ó mọ bó ṣe lè nǹkan tó bá wù wá ló lè fi wá rọ náà tẹ́ bá wá wo Quran ebi ẹ ti máa mọ̀ pé Allah yẹn ọ̀ṣọ́ Ọlọ́run tẹ́ ti máa mọ̀ pé in fact àwọn kan kàn create kíní yẹn láti fi dá wàhálà lẹ́nu. ó wá wà nù Quran wípé now ẹ̀yin tẹ́ bá ti jẹ́ mùsùlùmí ó tẹ́ ń follow Allah tẹ́ bá ti rí anybody tí ó bá follow Allah kò bá jẹ́ ọmọ yín kò bá jẹ́ ìyá yín kẹ́ má bá ṣe in fact tẹ́ bá bá àwọn alábàágbé yín kẹ́ máa kanra mọ́ wọn kẹ́ má bá ṣe Ọlọ́run ò lè sọ náà àbí Mr. Adisa ṣọlọ́run lè sọ bẹ́ẹ̀ Ọlọ́run lè sọ ó dẹ̀ wà nù Quran in fact Quran sọ wípé ẹni tí ò bá ti ṣe Islam tàbí ẹni tó ti ṣe Islam tẹ́lẹ̀ tó bá filẹ̀ kẹ́ ẹ̀ pa Ọlọ́run ò lè sọ náà Ọlọ́run mọ bó ṣe máa tó ṣe bọ́ Ọlọ́run ló fún wa lẹ́mìí tó bá fẹ́ pa wá náà ó ṣe máa wá dá wa tó ti mọ̀ àwọn kan máa ṣe kan oníkálukú ní tiẹ̀ ó wá sọ pé ẹ̀yin ti Saudi o tí mo fún yín ní Islam yìí o ó yá ẹ lọ máa pa àwọn tó kù tí ó ṣe Islam tó dẹ̀ mọ̀ pé àwọn kan wà láfíríkà they are not Muslims because Muslims are the Arabs àwọn Arabu ni Muslim oníkálukú ní tiẹ̀ ó wá ní kẹ́yìn mùsùlùmí ẹ máa lọ pa wọ́n ẹ máa pa wọ́n lè máa Ọlọ́run ò lè sọ ọ́ wọ́n kàn ń fi kíní ìwà gbalẹ̀ ni ṣé ẹ tẹ́ bá rí ọmọ Yorùbá gidi ẹ ń bá ẹ sọ̀rọ̀ yìí wọ́n máa ti mọ̀ but àwọn Arabu àwọn Fúlàní wọ́n ti wàánu wa tí wọ́n ń sọ èdè Yorùbá tí wọ́n dẹ̀ mislead àwọn ọmọ Yorùbá tó ń sọ fún wọn pé ẹ̀yin náà rí wọ́n ti pọ̀ gan tó ń jẹ́ orúkọ Yorùbá tó dẹ̀ ń sọ fáwọn ọmọ Yorùbá pé Islam lọ náà ẹ máa ṣe Islam ẹ máa wọ náà torí pé Islam yẹn ó ń fún wọn láyè láti gbalẹ̀ wọ́n ráyè penetrate ẹ wo bọ́n ṣe gbà lọ́rin without Islam wọn lè gbà lọ́rin náà ẹ wo bọ́n ṣe kọ́ńkà ilẹ̀ Haúsá without Islam wọn lè kọ́ńkà ilẹ̀ Haúsá náà wọ́n ti pa gbogbo àwọn Haúsá yẹn tán nísìn Fúlàní ló kún bẹ́ẹ̀ the same thing náà ni wọ́n fẹ́ ṣe ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n á máa fi Islam penetrate wọ́n dẹ̀ máa pa àwọn èèyàn díẹ̀díẹ̀ ẹ ò ní mọ̀ pọ́n pa ẹ kàn máa bí ikú náà kú ni wọ́n dẹ̀ máa fẹ́ tẹ́ bá wo Islam gba àwọn mùsùlùmí láàyè láti lọ fẹ́ outsider ọkùnrin wọn lè fẹ́ obìnrin tí kò kí ń ṣe Muslim wọ́n á convert ẹ̀ wọ́n á máa bí ọmọ Muslim àmọ́ obìnrin Muslim babaláwo kan tàbí kírísítẹ́nì kan tàbí èèyàn kan láti ta kò lè kùgìrì wá fẹ́ àwọn òbí ẹ̀ máa ní irọ́ kò lè fẹ́ nọ́bì sọ pé ìbẹ̀lẹ̀ máa jọ pé wọ́n ń fi kíní yẹn wọ́n fi ń spread àwọn Fúlàní ti wọnú wa gan wọ́n dẹ̀ ti deceive àwọn èèyàn jìnnà ẹ bá yẹ kí n tàn yín Islam ò kì í ṣọ̀nà irọ́ lásán ni Allah ò kì í ṣọlọ́run èṣù ò kì í ṣe ṣàìtàn Muhammadu ò kì í ṣòjíṣẹ́ wa wọn ò rán sí wa kò sọ èdè wa Kùránì fún ara ẹ̀ náà sọ pé òun máa rán òjíṣẹ́ sí oníkálukú pẹ̀lú èdè ẹnu wọn náà nígbà tí Kùránì ti sọ bẹ́ẹ̀ Muhammadu ò dẹ̀ sọ èdè wa so àwọn Fúlàní wọ́n ti jẹ́ kí àwọn ọmọ Yorùbá rí Islam yẹn gẹ́gẹ́ bíi pé nǹkan tó bàbàrà kan ẹ má yẹ kí n tàn yín tẹ́ ẹ bá kírun mọ́ nǹkan kan ò lè ṣe yín o irọ́ lásán ni o
ipe ẹ bá kú wọ́n máa jiyàn á máa bí pé mọ́ ń rọ̀ bùkà wo Ọlọ́run fún mi lédè Yorùbá Ọlọ́run ò sọ pé àṣẹ máa lọ kéde kan náà oníkálukú ní tiẹ̀ náà. bọ́dà ms ẹ ṣe mo appreciate gbogbo àwọn nǹkan tí ẹ sọ ṣẹ́rí gbogbo nǹkan tí ẹ sọ ẹ̀ ṣẹ́rí mi fúnra mi ó jẹ́ nǹkan tó jáde pé mo máa ń ronú afa mo kéwò afa lèmi o mo ní mọ́ṣáláṣí mo dẹ̀ níjọ ìjọ alásàlátù tí mò ń darí ṣó ti yé yín but mo máa ń fi kinní kan train àwọn èèyàn mi láwọn tó bá fẹ́ gbà ọ́ mi ẹ̀ wà fi àṣà Yorùbá ṣeré mi fi ṣeré torí mo fẹ́ràn Yorùbá gan ṣó ti yé yín ṣe rí bìlífù tèmi pẹ̀lú gbólóhùn Islam mo bìlífù wípé most gbogbo àwọn tó tí wọ́n pera wọn ní mùsùlùmí pátá bó ti ilẹ̀ Yorùbá bí ni àti ilẹ̀ Arabu ni àti anywhere lágbàáyé tó jẹ́ mùsùlùmí wọn practice nǹkan orúkọ yẹn gangan kálukú ń ṣe ti ara ẹ̀ nǹkan tó máa ví fún ẹ̀ ní kálukú ń ṣe even those àwọn tó ń kọ tírà díìsì tán ṣe kálukú ṣe nǹkan tó máa ví fún ẹ̀ tó yẹ pé kán lè bá rí àwọn irọ́ kò rí bẹ́ẹ̀ o Mr. Adisa. ntẹ́mi mo ní tí mo ń lọ. ẹ má bínú láti lè so èmi bìlíìfù yìí pé nínú mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe even a tún fẹ́ lè rí oníṣẹ̀ṣe gan tó ń gbé àṣà Yorùbá dání tó yẹ pé ìṣẹ̀ṣe ló ń ṣe gan tó dẹ̀ ń practice nǹkan tọ́lọ́run ọba gan fẹ́. Mercy ẹ fi ṣàlàyé fún wọn ìṣẹ̀ṣe practice tọ́lọ́run. Ẹ ti ń mix gbogbo ẹ̀ pọ̀ mọ́ra yín. mi ò wá mọ̀ bóyá ìrònú bóyá ètò pé ìṣẹ̀ṣe lẹ́yìn bí wọ́n ti yà. no ẹ ṣe sùúrù ẹ má nǹkan tí mò ń sọ gan ni ẹ ní ìṣẹ̀ṣe ní ti Yorùbá mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní oníkálukú ní tiẹ̀ ìṣẹ̀ṣe tẹ́ ń sọ yìí ní ti àwa ọmọ Yorùbá ní ilẹ̀ Yorùbá ẹ ṣe sùúrù ẹ jẹ́ ń délẹ̀ ẹ ṣe sùúrù ní ilẹ̀ àwọn tẹ́ ọkọ̀ sọ pé wọn practice Islam yẹn Islam non practice torí the meaning of Islam is submission to the will of Allah ìjuwọ́júsẹ̀ sí ojú ọ̀nà Allah mo sọ fún yín lẹ́ẹ̀kan pé Allah ò kì í ṣe Ọlọ́run àwọn nǹkan tí Allah dẹ̀ pa wọ́n láṣẹ kan máa ṣe òun ni wọ́n ń ṣe ẹ̀yin lẹ́yìn rí bíi pé wọ́n ṣe ti ìgbé náà tó ṣe rí tọ́lọ́hun ó yàtọ̀ sí ti Allah tààlà ni wọ́n ń ṣe tẹ́ ẹ̀ rí yẹn lójú ọmọlúàbí ó máa mọ̀ pé tààlà yẹn kò bá tọ́lọ́hun mu torí Ọlọ́run ò lè ní kó máa jà dandan dẹ̀ ní jà Allah sọ nù Quran ní pé dandan ní ìjà mójú ṣe ìjà lọ́rọ̀ ọyàn fún ẹ̀yin mùsùlùmí ó wà nù Quran tẹ́ ẹ bá fẹ́ ká gbé jáde á máa gbé jáde bọ̀ ẹ sọ pé kíw so àwọn ní láti máa stress ara wa ó wà nù Quran ẹ gbọ́dọ̀ tó bá pé òbí ẹni ò ṣe ti Allah ó gbọ́dọ̀ máa bàjá Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ so tọlọ́run yàtọ̀ sí ti Allah so ìṣẹ̀ṣe tẹ́ ẹ mẹ́nu bà ní. ms bàbá mi ẹjọ ẹ má bínú mi ò mí láti ìtajẹ. ẹ ṣe sùúrù ẹjọ. wọ́n lálejò wọ́n ti ń lọ ni wọ́n fẹ́ béèrè ẹjọ give me that honor please. Thank you. ẹ má bínú o níbo ni ìjà wà ní Quran tó ti jọrọ yàn pé ìjà ní Quran verse ló wà Quran wo ló wà ẹjọ verse ló wà mo ní ìlànà mo fẹ́ wò ẹjọ. Suratu Bakora Quran 2 verse 216 ẹ ṣí báyẹn. Kí lẹ sọ? Dandan Quran 2. Suratu Bakora Quran 2 verse 216. Okay, hold on. I'm a casting. Yeah, hold on. Yeah, bá mi Muskin Benny sọ̀rọ̀ ẹjọ́ tó bá ti ṣí. Yeah. So, Mr. Adisa, bí mo ń sọ lọ, èèyàn ò lè jẹ́ Yorùbá kó máa ṣe nǹkan tí Olódùmarè ní ká ṣe kó tún wá ṣe ti Islam kò possible
because nǹkan tí Islam sọ ó fẹ́ destroy everything about Yorùbá. So nǹkan tó bá ti mú ẹ jẹ́ Muslim, you are ready to destroy your heritage. Baba. Yeah. Ọlọ́run ti ṣe two. 216 àbí? 216, yeah. 216, yeah. Ó ní. Kílé tán ṣe pé. No, yẹ ẹ̀ka fún ọkọ gbọ́. Ẹ̀ka fún ọkọ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Ẹ̀ka now. You can read it. Okay, welfare has been prescribed for you. Kí ni ẹ̀ka sókè dáadáa ká gbọ́? MS ẹgbẹ́ síta báwọn ṣe bọ́ yìí ṣí ń bẹ̀ yẹn ẹgbẹ́ síta. Ẹ bá gbé síta MS. Okay. Ní ẹ̀wọ̀n náà ni ẹ. Suratul Baqarah 216. 216, yeah. Ẹ̀yin ní kẹ́ máa ka ẹ̀ka fún wa ń gbọ́ yín. Al-Islam, warfare has been prescribed for you, though it is repulsive to you. Yet it may be that you dislike Ó jẹ́ nǹkan tí o fẹ́ràn kó máa jà kiri. which is good for you. Allah níjà dá fún ẹ kó máa ṣe jà Which is kiri good jà for you. gan. Is that? No, yet it may be that Ẹ jẹ́ kọ́ ka ibẹ́jọ́ wà ń bẹ̀ náà ní ṣẹ̀bẹ́yìn lẹ̀ ń ka èmi dẹ̀ ń bá yín tu. it's good for you, and it may Ẹ tún be bẹ̀rẹ̀ that láti bẹ̀rẹ̀ kí n máa love tu ẹ má bínú. Ẹ tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kí n máa bá yín tu ẹ̀yin lẹ̀ ń kà wá là ń tu. Suratul Baqarah 216. Al-Islam, warfare has been prescribed for you. Allah ti ṣe ìjà ó ti yan ìjà fún yín. Nothing has been made. Though it is repulsive to you. Ó ní dandan ni kíjà fún yín kẹ́ máa jà ó jẹ́ nǹkan tẹ́ ẹ fẹ́ràn. Yet it may be that you dislike That's something something. Ó jẹ́ ìjà ó jẹ́ nǹkan tí ẹ fẹ́ràn o. which is good for you, Ó dẹ̀ jẹ́ nǹkan tó dáa fún yín kẹ́ máa jà kiri jàgídíjàgan. and it may be that you love something Ó jẹ́ nǹkan tí o ò fẹ́ràn. which is bad for you, Nǹkan tẹ́ fẹ́ràn nǹkan tó tí ò dáa fún yín lẹ́yìn fẹ́ràn. and Allah knows that you do not know. Nǹkan tá láàdẹ́ mọ̀ tẹ́yìn ò mọ̀. So ṣé wọ́n ti dá yín lóhùn? When they say warfare has been prescribed for you, we are not talking about that war. We are talking about ìjà ẹ̀mí, nǹkan tí ẹ̀mí máa ń ní kéèyàn ṣe tí ò dáa. Ìjà ẹ̀mí báwo? Ìjà ẹ̀mí báwo? Ẹ̀hún sẹ́ni àwa ló ń bá sọ̀rọ̀. Yeah, ẹ̀yin náà ni bẹ́ẹ̀ ni ẹ̀yin ni. Ṣé ẹ gbọ́ nǹkan tí bẹ̀yẹn sọ? Allah ní ìjà wọn ti ṣe dandan fún yín pé compulsory ní But kẹ́ máa ìjà jà. ẹ̀mí. Ìjà ẹ̀mí bí báwo ibo lọ́kọ̀ ẹ̀mí sí ń bẹ̀? No, MS ẹ má ṣe yọnu, ẹ ṣí Quran 9111. Kí lẹ sọ? Ẹ tún ṣí Quran 111. 9111. Quran 9. 9111. 101, yeah. Al-Tawbah. Ẹ ṣí fún ẹ̀yìn. Kúrá kí lẹ pé? 911. Quran 9101. Quran 9111. Ẹ ṣí lọ́dọ̀ yín kọ́ wo MS. Okay, hold on. Wọ́n ní ìjà ẹ̀mí ni, ìjà ẹ̀mí báwo? Ìjà kìdígbò rẹ̀ máa rí. Mo ní ká sọ fún un pé àwọn àfáà tó lè jù wọ́n lọ́wọ́ bí wọ́n jìyà lọ ni. Àwọn ṣéèkì wá bí wọ́n jìyà lọ ni. So ẹ pè é jẹ́ kí tó àbí kọ̀ọ̀kan àwọn ṣẹ́ẹ̀kì wa tó jìyà lọ yẹn. Tó ti bá yín ṣí MS ẹ bá wọn ṣe ẹ̀yin náà ṣí lọ́dọ̀ yín. Okay. Ẹ máa pa léyàn lé afẹ́sáré dá kọ́sítọ́mà lọ àwọn Okay, máa à ń ń gbọ́ yín tọ́jú ẹ̀jọ̀ tó kọ́sítọ́mà lọ. wa. Allah has what? Allah has day. Ẹ ṣe sùúrù. Ó yá MS ẹ jẹ́ kọ́ kà lọ́dọ̀ àwọn bá wọn tú. Ó yá from ká. the believers. Their lives and the wealth in the exchange. Allah lóhun ti fi ẹ̀mí ẹ̀yin Muslim ṣe pàṣípààrọ̀ pẹ̀lú ọlá yín. Pàṣípààrọ̀ fún àlùjọ náà. Ó yá ẹ̀ka àgbọ̀n. Olórí burúkú là náà yẹn. Mo ti gbọ́ ẹ máa rè. Kò sí àdúrà ẹ̀yọ̀kan báyìí nínú Al-Qur'an. Hello. À ń gbọ́ yín. Gbogbo ilé ẹ máa bẹ́ tó bọ̀. Ókè ẹ ṣe ó yá MS ẹ máa tẹ̀síwájú lọ. Ẹ tẹ̀síwájú MS. All right. So Mr. Adisa ṣe bá wà ń bẹ̀. Mr. Adisa ẹ̀yin náà wo orú àwọn àyàtà mú wá yẹn. Ẹ̀yin náà tún wo orú eléyìí sìn. Allah ní òun ti fi ẹ̀mí ẹ̀yin Mùsùlùmí, òun ti fi ṣe pàṣípààrọ̀. Ní pé kẹ́ ẹ máa jà, kẹ́ ẹ dẹ̀ máa pa èèyàn fún wọn Allah, kán dẹ̀ máa pa ẹ̀yin náà fún wọn Allah. Ṣé ẹ rí wípé Allah yẹn ó yàtọ̀ sọ́lọ́run? Ó yàtọ̀, kò kí wọn jọra rárá. Ṣé ẹ ti understand? Làwa fi ń sọ fún yín kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ́ Yorùbá tẹ́ tún fẹ́ ṣe Islam, torí pé nǹkan tí Islam sọ ó tako nǹkan tí Yorùbá. Islam ẹ gbọ́dọ̀ kúnlẹ̀ kí òbí yín,
ẹ gbọ́dọ̀ dọ̀bálẹ̀ kóbi ẹ gbọ́dọ̀ ṣe nǹkan kan ìmí àfi ẹ gbọ́dọ̀ máa forí balẹ̀ ẹ gbọ́dọ̀ máa kó dé rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa iṣẹ́ lóògùn ṣe lọ́dọ̀ tiwa ká ṣiṣẹ́ tí nǹkan bá dojúrú lẹ máa tó tọ Ifá lọ pé kí ló ṣẹlẹ̀ wọ́n á dẹ̀ sọ pé nǹkan báyìí ọmọ Yorùbá nìyẹn Olódùmarè ò dẹ̀ sọ pé dandan kẹ́ ẹ lọ bọ̀gún dandan kẹ́ ẹ lọ ṣe Olódùmarè ò sọ tó bá wù yẹn lè ṣe báwọn yẹn lè má ṣe ó dá wa sáyé ká wá gbádùn ara wa ni kì í ṣe pé kẹ́kọ̀ọ́ máa larí mọ́lẹ̀ every time kẹ́kọ̀ọ́ máa fìyà jẹra yín kẹ́ wá lọ máa kọ́ èdè elédè báyìí lè sìn ẹni lè kéwù àbí ẹni mosque ẹni àsìlá tó gba àwọn nǹkan yìí ṣe lẹ̀ ń kó ìran yín lẹ́rú fún àràbù àti fi tọ̀dọ̀ tiwa lẹ̀ àwa ń gbé tẹni ẹlẹ́ni ga tó yẹ ká gbé tọ̀dọ̀ tiwa ga nígbà tá a bá gbé nǹkan tá a ní tá a bá gbé ga báwo ni ìlú wa ṣe fẹ́ ga sókè kó lè ga náà òun ló pẹ̀lú gbọ́n kan tó ń fìyà jẹ wá a fi Ọlọ́run Olódùmarè a fi ilẹ̀ a lọ ń pe àládẹ wọ́n ní kẹ́ má lò lákàyè yín mọ́ kẹ́ má tẹ̀lé ìwé àràbù wọ́n ní kẹ́ má lò lákàyè yín rárá ẹ̀gbọ́dọ̀ ronú fúnra yín àti kẹ́ má ronú bí ẹranko. So this is common sense, wọ́n ní kẹ́ kí Mr. láago márùn Adisa. kẹ́ kírun láago méjì láago mẹ́rin wèrè ni wọ́n ní nígbà tí mi ṣe aago ọlọ́mọ yago tẹ̀yàn kan kírun. bọ̀dá miss ẹ ṣe mo gbọ́ gbogbo nǹkan tí ẹ sọ gbogbo àwọn náà tí a wà nílé náà Ọlọ́run ẹlẹ́dàá wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ṣe rí èmi nígbàgbọ́ lórí kinní kan ṣẹ̀rọ Ọlọ́run tó dá gbogbo ayé ó rọ̀ lọ́rùn láti sọ gbogbo ayé di ẹlẹ́sìn kan ṣoṣo ṣùgbọ́n ó mọ̀ pé ìran kọ̀ọ̀kan kó máa lọ pẹ̀lú tiẹ̀ ìtọ́lọ́run fún wa nílẹ̀ Yorùbá tó bá kó bá fẹ́ parẹ́ ni láti ìgbà tí wọ́n ti mú ẹ̀sìn wọlé Yorùbá tá ti mú Islam wọlé Yorùbá tá ti mú Kristẹni wọlé Yorùbá ní gbogbo nǹkan yẹn á ti parẹ́ ṣùgbọ́n kò sí kíni kò parẹ́ ó sì ń lọ náà ni so ẹni tí Ọlọ́run tó bá fẹ́ là fúnra Ọlọ́run náà ló máa fi ara ẹ̀ hàn tá a dẹ̀ mọ̀ pé èyí tí í ṣe òdodo lélẹ̀ torí mi gbà wípé ẹ̀bùn kódà nǹkan tọ́lọ́run fún wa nílẹ̀ Yorùbá tó ju ti ilẹ̀ Árábù lọ ó pọ̀ tí ò ló ń kà ṣùgbọ́n àwa tá a ní nǹkan wa a kà kún ni tó yẹ kó a bá kà kún ni a ti mú lò tipẹ́tipẹ́ kálukú wa ní dààmú Ọlọ́run ò fẹ́ ìdààmú fún ìran Yorùbá ṣùgbọ́n ìran Yorùbá fúnra wa la fẹ́ ìrọ̀rùn fúnra wa ṣùgbọ́n Ọlọ́run ọba á fi kálukú sí ojú ọ̀nà tó tọ́ àti èyí tó yẹ. Mo gbádùn prógámù yín o èmi máa ń try mi ò kí ń rọ́bìṣì nǹkan tèmi ọ̀yọ́ wò mí láti máa ṣe findings torí pé kò sí bí mo ṣe fẹ́ ṣe tí mi ò ní nídìí nǹkan ilẹ̀ Yorùbá tí Ọlọ́run dá mi sí so mi lè gbọ́lá fún nǹkan ilẹ̀ mi ju ibi báyìí lọ kò lè ever ṣẹlẹ̀ so mo nígbàgbọ́ nínú nǹkan tí Ọlọ́run fún wa nílẹ̀ Yorùbá torí pé tí Ọlọ́run ò bá ní fún wa ní a lè mọ̀nà a lè rí tí ó ti yé so ẹni tó jẹ́ ọmọ Ọbàtálá ó wà nù Yorùbá tó jẹ́ ọmọ Bàtálá ẹni tó jẹ́ ọmọ Ògún ẹni tó jẹ́ ọmọ gbogbo àwọn ẹni oríṣà dá yẹn gẹ́gẹ́ bí pé èèyàn bíi tiwa làwọn náà wọn ń ṣe ní tá a lè sìn wọn ṣe pé àwọn la fẹ́ sìn àwọn náà gẹ́gẹ́ bí wọ́n dà gẹ́gẹ́ bí mẹ́sẹ́ńjà náà ní tọ́lọ́run rán sílẹ̀ Yorùbá. ṣé Allah lè wá sìn. ṣé Allah Ọlọ́run ni kálukú máa mú. ẹ ṣó òpópótà làlá ẹ kábẹ fún wọn ẹ ṣó àdìsí ẹ ṣó òpópótà làlá fún wọn ẹ jẹ́ kó mọ̀. Kùránì náà ni Ọlọ́run ti jẹ́ òkúta kò pọ́sibú. Okay, Mr. bí Adisa. ìran Lárúbáwá ṣe rí ẹ fi ìran Lárúbáwá sáyé ẹ̀. Mr. Adisa. tó bá jásí pé lóòótọ́ ni tó bá yá tó bá yẹ pé lóòótọ́. gbé bẹ̀ jáde fún wọn òpópótà làlá ẹ jẹ́ kó tiẹ̀ kọ́kọ́ mọ̀nà. ẹ gbé jáde kárí.
àfa àtàkì àlùbádé. ẹ̀sìn o mọ́. àfa ẹ̀kan ṣe tàkì àlọ́ tiẹ̀. kí lẹ rí sà. onítàkì àlùbádé lálẹ́ yìí. No, Mr. Adisa náà mọ̀ pé irọ́ ní Islam náà at least nǹkan kan ò lè ṣe ok téèyàn bá ní gírì kí la fẹ́ kànú kúrò. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. àánú bó ṣe rí ni òótọ́ ọ̀rọ̀ ni. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. Mr. Adisa yàn pé téèyàn ò bá àìsòótọ́ ni ò jẹ́ káyé gùn àwọn Fúlàní ló ń deceive wa. Mr. Adisa ẹ̀yin fún ara yín. ṣé àdìsí lẹ gbé wáyà. àdìsí lè ń sìn bọ́ ẹ̀yin fún ara yín mọ̀ kí la fẹ́ kànú Quran tó fẹ́ múyàn lára dá kò sí ẹ má jà ara kúrò ìkan ò dá. kò sí ẹ máa gbọ́ kí n ta fẹ́ káyì this is Sahih Bukhari 4376 4377 kẹ máa gbọ́ fún ara yín narrated Abu Raja ṣàlàyé pé we used to worship stones. a máa ń sin òkúta àwọn Muslim ló ń sọ̀rọ̀ yìí o. When we found a better stone than the first one, tàbá òkúta mi tó dájú ti tẹ́lẹ̀ lọ. we will throw the first one and take the later. a máa ju òkúta ti tẹ́lẹ̀ nù àmú ìmí. But if we could not get a stone, àmọ́ tí a ò bá rí òkúta, then we will collect some hearts a máa bu yẹ̀pẹ̀ akóyẹ̀pẹ̀ jọ. and then bring a sheep. a mú àgbò àbí abo àgùntàn a pa ẹ̀jẹ̀ a bù pọ̀ pẹ̀lú ọtí àwa máa fi pa. the tawaf. àwa máa ṣe tutù a máa yí òkúta yẹn ká ẹ lò sí òfọ́nrán yẹn. Mr. Adisa wọ́n ṣe bẹ́ẹ̀ àbọ̀ ṣe bẹ́ẹ̀ dìsìn. Mr. Adisa sọ̀rọ̀ ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yìí wọ́n ṣe àbí wọ́n ṣe. wọ́n ṣì ń ta àáfù dọ́là. èmi ẹ máa gbọ́ ṣe rí àwọn àdìsí tí Mr. Adisa. èmi ò dé mọ́ká èmi tí ì dé mọ́ká so mo ti gbọ́ pé fake ladisi ilé ẹ play fídíò ẹ. ẹni sùúrù ẹ rí ẹ máa gbọ́ ṣe rí ké bẹ́mi ṣe wà yìí ojú ọ̀nà tèmi ń tọ̀ ó sọ fún mi pé kí n wá reality kí n di òdodo mú mi kàn lè ka nǹkan kan nínú ìwé kan kí n dẹ̀ máa tẹ̀lé bẹ́ẹ̀ kò possible mi lè gbà kan sọ sínú àdìsí kan pé àdìsí. ms ẹ gbogbo fídíò yẹn ms fídíò bó ṣe ń yí ká bóyá ń dọtí sí. mo ti fẹ́ play ẹ̀. àìnà mi tó kọ àdìsí tó já sí pé criminal tó já sí pé láyà nábì gan-an wọn jọ gbàtara wọn tó ẹnìkan kan bí kò bá mi. fídíò yẹn jẹ́ ká fi lè dá kọ́sítọ́mà mi lò Mr. Talabi 66 ẹ̀ka lẹ́ Mr. Wema ẹ̀ka lẹ́. ṣé kọ́ńtà kan ti fẹ́ sọ fi tó oge sáré bọ́lẹ̀ ẹ̀ka lẹ́. ẹgbọ́n sókè Wema Talabi ms kọ́ fẹ́ ṣó fídíò fún wọn ni wọ́n ti ṣetán pẹ̀lú wọn. ok Àkànbí olówó Èkó ms champion gbogbo ilé bàbá bẹ gbogbo inú òkè ẹkọ àtàrà ìkúṣẹ́. nǹkan tí mo kàn fẹ́ sọ ní quickly ni pé ẹjọ́ àní ṣe àṣedànù. wọ́n fẹ́ wọnú ẹ̀. wọ́n sìn ní. ẹjọ́ nǹkan tí mo fẹ́ contribute ni pé àní ṣe àṣedànù ẹjọ́ mo fẹ́ kí mo lérò pé à ń record gbogbo live tá à ń ṣe. mo fẹ́ ká máa topic ẹ̀ báyà ẹ̀ upload ẹ̀ sí YouTube àbí Facebook anyway tá a bá upload ẹ̀ sí ẹ̀ yẹ ká máa upload ẹ̀ volume by volume so that tá a bá fẹ́ reference ẹ̀ ó máa easy láti lọ search. ṣé nǹkan tí mo sọ ẹ understand? bẹ́ẹ̀ni a máa ń post ẹ. no ẹ mọ̀ mo rí kẹ́ máa ń post èmi náà máa ń repost but mo fẹ́ kó máa jẹ́ volume by volume 1 kó ní topic volume 2 so that tó bá ẹ mọ̀ pé ànábì gan ò ṣe jù báyìí lọ iṣẹ́ tó fi lé ayé ẹ̀ ṣe kò ṣe tó yìí. tó bá ní volume kó jẹ́ kó dé volume 300 million ó máa easy fún wa láti reference any topic tá a fẹ́ reference in the future. ṣé ti understand ẹ lè jẹ́ ká ṣiṣẹ́ lórí ìyẹn ṣé ti gbọ́ ẹ kú iṣẹ́ mi ò fẹ́ sọ̀rọ̀ tó pọ̀